àwọn DSS ti parí investigation wọn gẹ́gẹ́ bá a ṣe ṣàdéhùn níjọ́ òní náà pé nínú àkíyèsí tiwa àwọn ò bá DSS ṣiṣẹ́ a sì ní information kan látọ̀dọ̀ wọn àmọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ tá a mọṣẹ́ wa níṣẹ́ àkíyèsí àtòye làwọn fi ń wo ohun tó ń ṣẹlẹ̀ àwọn ìjọ òní nínú àkíyèsí wa ó súnmọ́ kan ti parí investigation wọn kan tó dòní ọ̀gá wa pé wọn wá sí high court láàárọ̀ yìí wọ́n ti arraign wọn gẹ́gẹ́ bófin ṣe wí wọ́n ti ka gbogbo charges sí wọn létí wọ́n ti take a plea wọn kóòtù ti adjourn kéèsì fún hearing kódà kóòtù sọ fún landed attorney general tó lead the prosecuting team wípé tó bá possible gbogbo ẹlẹ́rìí wọn ni kún ó kó wá níjọ́ tí a jókòó that is on the 7th of May ní ọjọ́ keje oṣù tí ń bọ̀ ilé ẹjọ́ ní à ń prefer tán bá lè kó gbogbo ẹlẹ́rìí wọn wá lọ́jọ́ náà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. Kí gbogbo ojú tí ń wò wá àti èsì tí ń gbọ́ wá káàkiri gbogbo àgbáńláyé kí wàá bá ti máa kíra wa kíkí tá a kíra wa nínú ilé àlùjànnà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam wa rahmatullahi. Mo wà pẹ̀lú barrister associate professor Hussein Ọlọ́runṣọ́ àgbà a wà ní ilé ẹjọ́ gíga ti Kwara State tó fi ibùdókọ̀ ṣe ìlú Ìlọrin pẹ̀lú ẹjọ́ kéèsì Abdulrahman àti àwọn mẹ́rin tí wọ́n mú papọ̀ mọ́ lórí ẹjọ́ apànìyàn. Ibi tí ẹjọ́ dé dúró lónìí a gbọ́ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ amòfin wa. Bàbá yẹn dákun mo fẹ́ kẹ́ sálámà sí gbogbo ayé kẹ́ sì dárúkọ yín àti àwọn tí wọ́n wà ní ẹgbẹ́ yín náà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Èmi ni Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein Saddam Fagba. Mashallah. Lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi bí ni Muhammad Nabil, barrister Muhammad Nabil àti barrister Abdulkadir Ademola Ajasa. Àwọn represent àwọn family Hafsa ọmọ tí wọ́n ṣe aburú fún ní èní High Court of Justice Kwara State láwàyí. Gẹ́gẹ́ bá a ṣe sọ ní the last time tá a lọ sí kúrò ní magistrate court wípé wọ́n ti fáìlì formal charge sí High Court a sì ṣàdéhùn wípé 15th òní ni wọ́n fún wa wípé wọ́n á mention rẹ̀ wọ́n á rèénu wọn níta wí yẹn lọ́lọ́run ní kó ṣẹlẹ̀ lónìí. Wọ́n ti gbé wọn wá sí High Court láàárọ̀ yìí wọ́n ti arraign wọn gẹ́gẹ́ bófin ṣe wí wọ́n ti ka gbogbo charges sí wọn létí wọ́n ti take a plea wọn kóòtù ti adjourn kéèsì fún hearing kódà kóòtù sọ fún landed attorney general tó lead the prosecuting team wípé tó bá possible gbogbo ẹlẹ́rìí wọn ni kún ó kó wá níjọ́ tí a jókòó that is on the 7th of May ní ọjọ́ keje oṣù tí ń bọ̀ ilé ẹjọ́ ní à ń prefer tán bá lè kó gbogbo ẹlẹ́rìí wọn wá lọ́jọ́ náà so that kí ẹjọ́ yìí kó lè yá dáadáa so wọ́n dẹ̀ inform kóòtù wípé àwọn DSS ti parí investigation wọn gẹ́gẹ́ bá a ṣe ṣàdéhùn níjọ́ òní náà pé nínú àkíyèsí tiwa àwọn ò bá DSS ṣiṣẹ́ a sì ní information kan látọ̀dọ̀ wọn àmọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ tá a mọṣẹ́ wa níṣẹ́ àkíyèsí àtòye làwọn fi ń wo ohun tó ń ṣẹlẹ̀ àwọn ìjọ òní nínú àkíyèsí wa ó súnmọ́ kan ti parí investigation wọn kan tó dòní. Ọ̀gá wa landed attorney general wọ́n ti wá announce sílé ẹjọ́ pé DSS ti parí investigation wọn so that kí kóòtù ó pàṣẹ kan dá wọn padà sí correctional center Òkè Kúrá and that is n tó ṣẹlẹ̀ lónìí ní kóòtù yẹn. Alhamdulillah, a dúpẹ́ fún Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀. Barrister Ajasa kí lẹ́yìn náà ní fún gbogbo ará ilé torí àwọn ìpínlẹ̀ tí ọ̀rọ̀ láti lẹ́nu nílẹ̀ gẹ́gẹ́ bí àlọ́ fún òkú Ìlọrin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bí ó ṣe jẹ́ òun náà ni ọ̀gá mi ti sọ yẹn. In tí ó ṣẹlẹ̀ lẹ́ni ní court kò ju pé gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀ ní last time tí a fún gbogbo àwọn èèyàn ní update pé wọ́n ti fáìlì charge
Abdulrahman àti àwọn tó kọ̀ sí high court léyìí tí ó ń come up ní èní and ìgbà tí wọ́n dẹ̀ pé case wọn ní èní ẹni tí ó jẹ́ prosecuting counsel tí wọ́n jẹ́ learned attorney general of Kwara State àwọn ni wọ́n lead àwọn team àwọn prosecutors so wọ́n dẹ̀ inform court pé wọ́n ti conclude investigation ní DSS department so léyìí tó túmọ̀ sí pé wọ́n dẹ̀ wọ́n ka charge tí wọ́n prefer tó jẹ́ onípele 5 òun ni wọ́n kà sí ní etí tí gbogbo wọn lápapọ̀ tí wọ́n ṣe plea not guilty tí wọ́n ní àwọn ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n so lẹ́yìn ìgbà yẹn wọ́n mú déètì wípé kí wọ́n fún àwọn ní déètì so that wọ́n á lè tètè parí kéèsì yẹn ni adájọ́ wá fún wọn ní on the 7th of May wípé kí wọ́n lè fi fast track kéèsì yẹn since tó jẹ́ pé justice delay is a justice deny so wọ́n dẹ̀ ní kí wọ́n try láti bring gbogbo witness wọn ní on that 7 so that a lè tètè parí kéèsì yẹn kò ní lè sí delay kankan whatsoever. Fún fani àwọn tí kò gbọ́ èdè Yorùbá a fẹ́ béèrè ní ọwọ́ lọ́yà wa láti sọ ní èdè òyìnbó fún àwọn tí wọn ò gbọ́ Yorùbá mọ̀ wípé ẹjọ́ yẹn náà sì ń lọ ní bó ṣe yẹ kó lọ. Okay. So, sir, what transpired in court today, and what's the status of the case? Well, as we all know that today is the date for arraignment for the case of Abdulrahman and his cohort. So, fortunately, the case was mentioned this morning, where all the 5 parties, all the defendants were present in court with their legal representation. Like we all know, in the past, Abdulrahman does not have a legal representation. But fortunately for him today, he has somebody who represented him on pro bono basis. That is, the person is doing it for free, just to allow that justice is done in this case so that we can move ahead. And when the charge was read to them on a 5-count grounds, which all of them pleaded not guilty to the offense charged. Thereafter, the learned Attorney General of Kwara State now seek for an adjournment, a very short date, within which to bring all their witnesses so that they can commence the trial proper. So, which at the end of the day, the case was adjourned to 7th of May 2025, and the court ordered that, if possible, they should bring all their witnesses on that very day so that we can conclude the case on time. So, on the legal person that represents Abdulrahman, could you please give us his name? Honestly speaking, well, I'm not. I cannot recall. It's not from the within. It's not from Ilorin within jurisdiction. The lawyer came from somewhere, so I'm not familiar with him. So, thank you very much. Alhamdulillah Rabbil Alamin, gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ní ilé tí ẹ máa ń béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ wa wípé báwo ni kéèsì Abdulrahman ṣe ń lọ, bó ṣe ń lọ òun náà lẹ ti gbọ́ yìí. A wà ní ilé ẹjọ́ gíga ti Kwara State tí a mọ̀ sí High Court, ibẹ̀ ni a wà báyìí nílùú Ìlọrin. Abdulrahman a rí wípé látijọ́ òní kò sí lọ́ọ̀yà kankan tó jáde fún, kò ní lọ́ọ̀yà tó jáde fún. Lónìí lọ́ọ̀yà kan jáde fún gẹ́gẹ́ bíi pé ó di dandan lábẹ́ òfin láti kí lọ́ọ̀yà ó dúró fún. Léyìí tó já sí pé a gbọ́ wípé bóyá láti inú ẹbí wọn tí wọ́n ti gba lọ́ọ̀yà fún. A sì gbọ́ láti wípé bóyá ẹgbẹ́ ọmọ ìlú ló gba lọ́ọ̀yà fún. Léyìí tí ń já sí wípé ìlú Ìlọrin ò gba ìgbàkúgbà. Lọ́ọ̀yà yẹn wá fúnra rẹ̀ lọ́fẹ̀ẹ́ gẹ́gẹ́ bíi pé ó gbọ́dọ̀ ní lọ́ọ̀yà. Ẹjọ́ ò lè lọ láìsí lọ́ọ̀yà fún ẹni tí a fẹ̀sùn kàn. So èyí tí a ní ká fún gbogbo ayé gbọ́nù. Pẹ̀lú ògo Ọlọ́run tá a bá tún ní information míì láìpẹ́, inshallah a tún máa kàn sí wa, pẹ̀lú ògo Ọlọ́run. Ilé ẹjọ́ gíga ti High Court ti Kwara State, bẹ́ẹ̀ náà la wà yìí. So kéèsì ti adjourn sí on the 7th. Ilé ẹjọ́ ti fún wọn ní on the 7th of May
wípé kí ẹjọ́ ilé ìyá gbogbo ẹ̀rí tí wọ́n bá ní níjọ́ náà kí wọ́n kó wá káwọn lè tètè ṣe ìdájọ́ wọn ní kánmọ́kánmọ́ pé ẹjọ́ yìí ṣe ẹjọ́ tó gbọdọ̀ pẹ́ ńlẹ̀. àmọ́ ìbílẹ̀ ìdágbére fúnra náà, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.